Ẹ kú dédé àkókò yìí gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire gbogbo èèyàn ọmọ Yorùbá lápapọ̀. Mo lérò pé gbogbo wa náà la rí fọ́tò àwọn ọba méjèèjì tó wà níwájú fídíò mi yìí. Ẹ bá mi share fọ́nrán yìí ànífọwọ́ náà búmọ̀ sí. Bá a ṣe rí fídíò àwọn ọba méjèèjì papọ̀ ní wá dùn pé àlàáfíà ti ń jọba torí àlàáfíà ilẹ̀ Yorùbá là ń jà fún. Àwọn ò sínú kó dàrú. Àmọ́ ìtẹ́ bá ní ẹ fẹ́ rí àpèrè Aláàfin Ọ̀yọ́ lójú àwọn ò ní gbà. Àpèrè Aláàfin Ọ̀yọ́ ó ṣe kókó lẹ́ Yorùbá bí àpèrè Ọọ̀ni fẹ́ ṣe kókó bẹ́ẹ̀ àpèrè Aláàfin náà ṣe kókó àwọn ò ní gbà. Mo rò pé iná fídíò yìí bàbá wa Ọọ̀ni fẹ́ ṣe nǹkan tó kù díẹ̀ káàtó tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ ti ká gbé inú níbi ẹjẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ ń fi bàbá wa Akeem Ọwádé ẹ fi ń kẹ́wọ́ ni bàbá Aláàfin Ọ̀yọ́ tèmi ẹ fi ń kẹ́wọ́ ni àpèrè Aláàfin Ọ̀yọ́ ẹ fẹ́ gbọ́ létí Aláàfin Ọ̀yọ́ ẹ fẹ́ gbọ́ létí torí ẹ fẹ́ kó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́kù lẹ́ni àpọ́nlé. Ẹ wo ọwọ́ tí bàbá wa Ọọ̀ni fẹ́ fi gbé gbohùngbohùn máìkì fún bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ rí pé owó òsì ni. Bọ̀ ká ní bàbá wa Akeem Ọwádé Aláàfin Ọ̀yọ́ kó bàbá yìí ló bá ṣe nǹkan báyìí gbogbo mẹ́díò ti máa pariwo ẹ ti máa hóye ẹni jẹ́ agbọ́ràn mọ́ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ lọ gbábò sẹ́gbẹ́ kan àbòsí ni ò jẹ́ ká lọ síwájú tẹ̀bẹ̀lẹ̀ kú ọ̀tẹ̀ bọ́ ẹ fẹ́ jẹ́ dúdú sínú ẹ ń gbé tó funfun jáde kò yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá wa Akeem Ọwádé kí ẹ kún gbà wọ́n dé gbogbo àpèrè kí wọ́n ṣe kí nìkan kókó tó wọ́n ṣe tí nǹkan rà ìfipọ̀ tó báyìí tí ò bá jẹ́ wípé ẹ fẹ́ gbọ́ ohun tí ń jẹ́ àpèrè Aláàfin Ọ̀yọ́ ẹ fẹ́ gbọ́ létí àmọ́ ẹ wá ń sẹ̀wò sí ẹ ń fi ababurú sísàlẹ̀ ẹ ń fi dáadáa lékè bí ká ní pé àbọ̀yá ẹ ti rí pé ìgbé máìkì nìgẹ́ fún wọn gan pèsè pé àbọ̀ ọtí ọkàn wọn wá kò dùn mọ́ wọn pé káyọ̀ mọ́ta mọ́ sọ mí lẹ́nu wọn fi gbé fún wọn káyọ̀ balẹ̀ pé mi ní í ṣe dáadáa kó balẹ̀ pé mi ní í dáadáa wọn fi gbé máìkì yẹn fún wọn. ẹ wòye tó ń lo ọba ìmọ̀ orúkọ ọba yẹn tó lo bíìdì rẹ́ẹ̀dì pupa yẹn tó fi wọn fi sadé yẹn ọba tó lo lẹ̀kẹ̀ pupa fi sadé yẹn ẹrú ẹ bá ti rí ṣe sí ọba yẹn náà pé inú ọba yẹn náà ò dùn sí bọ́ sí gbé máìkì f'Aláàfin ẹni tó gbé máìkì f'Aláàfin náà àwọn náà ti fọwọ́ sí gbé wọ́n ti fọwọ́ àgọ̀bọ̀ wọ́n fọwọ́ sí wọ́n fi gbé máìkì f'Aláàfin Ọ̀yọ́ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ni ọba bí ẹgbẹ́ yẹn ẹ wá fọwọ́ sí ẹ fi gbé máìkì fún wọn ṣé ẹ kó rí bẹ́ẹ̀. bọ̀ kálá báyìí ní bàbá wa Akeem Ọwádé Aláàfin Ọ̀yọ́ tẹ̀ ní wọ́n bá ṣe bẹ́ẹ̀ ariwo ti sọ lórí íńtánẹ́ẹ̀tì. ipò Aláàfin yìí sípò kékeré àníṣe mo sì ń sọ Aláàfin Ọ̀yọ́ ipò Aláàfin Ọ̀yọ́ ẹ fẹ́ gbọ́ létí ẹ fi kọ́ ní kó jẹ́ pé ipò ẹnìkan ló kù lẹ́ni àpọ́nlé kọ́mọ́ sí ipò kẹ́tí ẹgbẹ́ náà tàkàǹgbà tó yín mọ́ kò sì lè rí bẹ́ẹ̀ ipò ayé Aláàfin Ọ̀yọ́ lè parẹ́. mo fi ní gbogbo èèyàn ọmọ Ọ̀yọ́ ẹ mọ ọdún pé a ní bàbá Akeem Ọwádé Aláàfin Ọ̀yọ́ tèmi because kálẹ̀yìn ìyẹpẹrẹ kékeré kan labalọ̀ gbé sí bẹ́ẹ̀ ni ẹ̀yìn lẹ́yìn ọmọ lọ tó sí mo fi Ọlọ́run àbú tó ní mí búra ẹ̀yìn lẹ́yìn ọmọ lọ tó sí wọn ò fẹ́ gbọ́ ohun tí ń jẹ́ pèrè Ọ̀yọ́ ìgbà wọlé bàbá Akeem Ọwádé dé kí ló ṣe táwọn bá fẹ́ sábò sí wọ́n ní bàbá wa Aláàfin Ọ̀yọ́ àdé ò ṣe báyìí irọ́ dẹ̀ ni wọ́n ń pa bàbá Aláàfin Ọ̀yọ́ àdé náà kì í ṣe pé wọ́n gba tiwọn àwọn bàbá Aláàfin Ọ̀yọ́ àdé àwọn lè jù wọ́n lọ tipátipá bàtà fífẹ́ náà ṣògo lọ́wọ́ tiwọn. ẹ wá ń fi aburú ẹ fi ń tẹ́lẹ̀ ẹ wá ń fi dáadáa ẹ fi ń lékè káwọn ìbàlẹ̀ mọ wò yín kẹ́ bá lè kú lẹ́la àpọ́nlé kọ́ bá lè pàwọn kẹ́ni ọ̀dà wọ́n náà ń kó fáwọn bloggers kọ́ bá lè mọ bẹ́ẹ̀ ọba kẹ́jẹ́ kẹ́yìn nìkan bá lè kú lọ́wọ́ àpọ́nlé ọjọ́ gàtí kò di gàtí ó fẹsẹ̀ méjèèjì ti ra wọn tí ọjọ́ ra wọn báyìí. ẹ gbé máìkì fún wọn gẹ́gẹ́ bíi pé ẹ fẹ́ gbé fún wọn náà ni àmọ́ kí ayémọ́ orí tèmi lè gbélé wọn lọ. so mo fẹ́ rẹ yín létí gbogbo èèyàn ọmọ káàrọ̀ oòjíire tẹ bá rántí occasion kan tó ń lọ náà lẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ gbé máìkì f'Aláàfin national kìíní tó ṣe lẹ́kọ̀ọ́ yẹn náà mo sì gbàgbé kan tó ń pe kìíní occasion yẹn lẹ́kọ̀ọ́ àbí Àbújá wọn ti ṣe. ẹ rí i pé ìgbà tí bàbá Ọọ̀ni fẹ́ sọ̀rọ̀ tán tálẹ́kùn gbé máìkì fún Aláàfin Ọ̀yọ́ dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ní kí bàbá wọn kìíní kan sọ̀rọ̀ tán kí bàbá Aláàfin wá sí ṣàdúrà parí ṣe é kó rí bẹ́ẹ̀ ṣé bàbá Aláàfin lọ sọ fún mi kí mo fẹ́ ṣàdúrà parí tẹ́ bá ti do máìkì tán ẹ máa gbé f'Aláàfin Ọ̀yọ́ ni tálàfin bá lo máìkì tán máa gbé fẹ́yìn rẹ ẹ bá kó gba máìkì náà méjèèjì kí ẹ máa gbé fúra yìí kí ẹ máa sọ pé kọ́ bá kọ́kọ́ sọ̀rọ̀ ní kó tó kẹ́ Aláàfin Ọ̀yọ́ s'Aláàfin Ọ̀yọ́ lè síbẹ̀ fẹ́yìn kẹ́lẹ́ Aláàfin Ọ̀yọ́ bá gbé máìkì lọ tí wọ́n lè ní kí ẹ báyà ọba Ṣakí àbọ̀bá Àṣẹyìn kó kọ́kọ́ sọ̀rọ̀ kó tó ní kó kẹ́yìn tí wọ́n fi yín wọlé. àmọ́ ẹ ní sòdodo yẹn wa ìmọ̀ tó máa ń dùn mí ẹ ní sòdodo irọ́ ni gbogbo yín máa ń pa. fọ́nrán yẹn dùn mí gbọ́ mi ò kò fẹ́ sọ̀rọ̀ kí bàbá wa kí ní kọ́ sọ̀rọ̀ rẹ kó tó di pé bàbá wa Aláàfin wa fi èsì àdúrà parí báwo tó bá ti sọ̀rọ̀ tán Aláàfin ọlọ́kẹ́ ọmọ ẹgbẹ́ máìkì f'Aláàfin Ọ̀yọ́ ni
àmọ́ ẹ fẹ́ gbọ́ àpèrè Aláàfin ẹ fẹ́ gbọ́ sétí irọ́ gbogbo yín pa ẹ ń fi rọ́ tẹ́lẹ̀ ẹ kún bí àbòsí. Àpèrè Aláàfin yóò sàpèlè kékeré Ọ̀yọ́ ti túrí Ọ̀yọ́ lé túrí Ifẹ̀ lẹ́ẹ̀kẹta ní abẹ́lẹ̀ ẹ̀kẹrin Ìbàdàn lẹ́ẹ̀kẹta ní abẹ́lẹ̀ ẹ̀kẹrin. ẹ sọ̀rọ̀ tó bá jẹ́ lọ alágbára tó bá jẹ́ lọ kìkì tí wọ́n túrí kò tí ì ṣe ọ̀kẹ́ báyìí pé ìlú tó bá jẹ́ lọ ọlá ìlú alágbára tó ètú túrí. Ṣéfẹ̀ yìí nífẹ̀ẹ́ tèní ni ìfẹ́ tèní kọ́ nìyí lẹ́yìn àwọn Aláàfin Adélù àwọn ni wọ́n kírètì lè pẹ̀lú agbára àwọn Ògúnmọ́lá Pàṣọ̀nà Ògúnmọ́lá nìbàdàn. ẹ lè parọ́ fún wa ẹ wá ń ṣàbòsí wá ń fa àbòsí tẹ́lẹ̀. ẹ bá mi pín fọ́nrán yìí ká ẹ̀yọ́ mọ̀ Ọ̀yọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ lágbára àti ṣe fọ́nrán tẹ́ ẹ̀ lágbára àti ṣe fídíò ẹ máa share rẹ̀ ẹ máa pín ká kọ̀ẹ́ kó rí bẹ́ẹ̀. àwọn tó bá ti sọ̀rọ̀ nù